Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúnní Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wà gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ? Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílà ìlò àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ ẹ máa ṣe sí, á dáa kẹ́kọ̀ọ́ mọ nǹkan tèmi gan bá fàánú lé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2 mẹ́ta tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tá fi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ẹjọ́ all the time. Any little thing, mama complain. Kí ni ó ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún kan náà? Kí ló ṣẹlẹ̀ tí ò ti ṣẹlẹ̀ rí? Kí ló ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí? Kí ni big deal? Kí ni big deal? Má sọ pé kí ni big deal mọ́. Dùnní o. Má sọ pé kí ni big deal mọ́ Dùnní o. Èèyàn burúkú lobìnrin. Ṣé lórí kí ni? Dùnní èèyàn burúkú ni ẹ̀. Kí ni mo fi jẹ́? Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mi kọ́ lọ́kọ ni. Oríkálẹ̀ mi lọ́kọ. O ò ní pàdé Túnjí ní patí. Kẹ̀tú sì wà. Kẹ̀sì máa sọ̀rọ̀ tó yẹ. Túnjí wo ni mo pàdé ní patí? Kí ló ṣẹlẹ̀? Dùnní. Mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé ṣe. Kí ni kan tí mo ṣe gan-an? Ṣé mo sọ? Kí ni kan tí mo ṣe? Ó fẹ́ nà mí o. Dùnní fẹ́ nà mí o. Ó fẹ́ nà mí o. Ṣé mo nà ẹ bẹ́ẹ̀ rí ni? Kí ni big deal? Àbí kò nà mí. Kò nà mí. Gbogbo àwọn máa complain, gbogbo ló máa complain. Kí ló dé? Kéèyàn má tiẹ̀ lè wò kọ́kọ́ òun wà nítòsí òun. Èmi kò Kògbérègbè. Ó tẹ̀ mí lójúmọ́lẹ̀. Ṣé mi ò fẹ́ respect ẹ̀ tó yìí? Lórí ó tẹ̀ mí lójúmọ́lẹ̀. Ṣé mi ò fẹ́ respect ẹ̀ tó yìí? Ó tẹ̀ mí ní ojúmọ́lẹ̀. Kí ló dé? O almost já mi sílẹ̀ pàtí yẹn náà. O almost já mi sílẹ̀ pàtí yẹn. Kí ló dé? You nag too much. Dùnní, Túnjí kọ́ ni mo rí yẹn ni. Túnjí ni. Túnjí kan náà kọ́ ni mo rí yẹn. Òun náà ni náà. Èèyàn burúkú ni ẹ́. No. Èèyàn burúkú ni ẹ́ o. Kò tiẹ̀ wá sí bẹ̀rù mi mọ́ rárá. Ẹ wá lẹ̀ mọ́ra yín. Lẹ̀ ń sọ̀rọ̀, lẹ̀ ń rẹ́rìn síra yín. Ó tiẹ̀ pọ́n mi lé pínpín. Èèyàn burúkú ni ẹ́. Dùnní èèyàn burúkú ni ẹ́. Tí ì bá ń ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kí wọ́n pàdé Túnjí ní patí. Túnjí ìgbàanì lẹ̀ ń lọ́ mọ́ra yín tó yẹn lẹ̀ ń dì mọ́ra yín. Wọ́n bẹ̀rẹ̀ fẹnukẹnu. Ọlọ́run ni ò gbà fún yín. Bẹ̀rù Ọlọ́run. Mi ò bẹ̀rù Ọlọ́run. Bẹ̀rù Ọlọ́run. Mi ò bẹ̀rù Ọlọ́run. Ṣé a ló mọ́ra? Kí ló dé tó introduce bọ̀bọ̀ yẹn sí mi? Àbí? Lánre. Mo introduce bọ̀bọ̀ yẹn sí mi. Ó introduce ẹ̀ sí mi. Mo introduce bọ̀bọ̀ yẹn. Ó introduce ẹ̀ sí mi o. Bí mo ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń gbójú sókè. Irọ́. Ó ti fẹ́ gbọ́ Ó yẹ kí n kójú mi dání báyìí kẹ́ ẹ fẹsẹ̀ fọ́ ni. Ó ga àwọn tún ń pè é lé. Ó ń pè mí jàre.
kò yẹ kẹ́nìbọ̀dì pè báyìí ilé wa ń gbóná o ilé wa ń gbóná o. 1 minute. Hello. Báwo ni Túnjí? Àmúwa òkè mo ti wà nílé oṣù gan ni. Mo really appreciate, thanks so much. Àwọn kú náà wà lẹ́gbẹ̀ẹ́ mi. Èmi ló ń kú yẹn o. Ẹ ṣe bó ní pè mí náà. Ẹ á gbìyànjú sọ máa chat later. No problem. Bá mi kí ìyàwó àtàwọn ọmọ. Okay, later now. Bye bye. Bàbá tó bí mi kò màmá sọ mí lọ ń kú dùn ní kí ló dé tó fi pè mí lọ ń kú ìwà àti Túnjí ọ̀nkú ọlọ́wọ́ àṣẹyìn méjèèjì ọ̀nkú ìfà ọ̀nkú lúgan ọlọ́wọ́ àṣẹyìn ọ̀nkú lù. Ó béèrè ẹni náà. Kẹ́rìbọ̀dì má béèrè mi èmi lọ ń kú ò lè kọ́rẹ́ tiẹ̀ pé dádì ìwà àbọ́kọ ẹ ó ń pè mí lọ ń kú. Ọgbà tó béèrè ọ̀nkú kí n tún lọ sọ ọkàn mi ìsìnkú tún ní mo tún sọ ọkàn mi. Ó tẹ̀sí ló síyàn lórí ọ̀rọ̀ tá fàfàfàfà tí gbogbo ohun mi fi há. Wọ́n náà ni mo ti lose voice mi náà. Ọ̀rọ̀ tá fàfà tèmi náà fi ń làágùn lórí nǹkan tí ó yẹ kó fà látọ̀ wa méjèèjì. Kí ló dé? Túnjí fẹ́ dalé wa ló Ọlọ́run òde nígbà fún. Ìgbà wo ló gba nọ́mbà ẹ̀ tó sí à ń pè ẹ́? Ó mọ́nítọ̀ wa, ó mọ́nítọ̀ ọ̀rẹ́ wa méjèèjì. Ọlọ́run òde nígbà fún. Gbọ́ ẹ̀yin obìnrin, kí ni nǹkan tí mo ṣe tí ó ṣẹlẹ̀ rí? Kí lójú òrírí? Mo pàdé ex mi, àjọ exchange number, àkíra wa, òun ni wàhálà fi ṣẹlẹ̀ o. Ó ṣàánú mi, obìnrin. Kẹ́ bá tiẹ̀ lè bọ̀wọ̀ fún mi pé ọkọ mi wà nítòsí, ọkọ mi wà ń bí, kò sí yẹn. Bọ̀ mo fẹ́ respect. Mo rí, ó fún mi gan. Mo respect ètò. Fún mi gan. Kó tó tún wá fẹ́ gbà lẹ́yìn ikú lédè ọkọ ẹ̀, òun ni mi ò mọ̀. Ọlọ́run tiẹ̀ ní jẹun kú báyìí. Ibi tá a bá dé yìí, kó tó di pé mo ti pa bọ́ọ̀lù, kó tó di pé mo fa gbogbo ẹ̀yà, àwọn ẹbí wa gbọ́dọ̀ bàbá dá sí. Ẹbí èké. Bẹ́ẹ̀ ni. Ó sì fẹ́ máa kó family sí. Ìwọ ló pẹ́ pé yẹ tó bẹ́ẹ̀ fẹsẹ̀ tán. Táàdì yẹn bá dẹ̀ tán, màá tán ni. Ẹ̀jẹ̀ bá wa dá sí. Má pa mí o, ìyàwó ọdún. Yálà wọn pẹ̀lẹ́ ti dàrú báyìí. Mi ò lè gbàwẹ̀ láyé. Tí n bá mi àwọn mi lọ pátì, mi bá jókòó sọ gbọ́dọ̀ jókòó tì mí ni. Tó bá nífẹ̀ẹ́ tó bá fẹ́ dìde kó fẹ́ lọ tọ̀, ó máa ní kí n tẹ̀lé òde bẹ́ẹ̀ ni. Kó wá dé lọ kíyàn tàbí kó jẹ́ ọ̀nì bíi talákọ̀wé. Gbogbo wa ló lè torí èmi àti ẹ náà lè lọ patí kó náà pàdé woman friend ẹ tó ti fẹ́ rí kí wọ́n jọ pé yóò ṣèṣe ọkùnrin yóò fẹ́ lágbà àgbójú fún mi so èmi náà ó dẹ̀bẹ̀ èmi náà ó ṣèṣe obìnrin gbogbo wa ló lè. Ẹyin ló máa bíyàn téèyàn bá rírú ẹ but táyà kókó bá ti ṣẹlẹ̀ rí ọ máa ní wọ́n ní tó yóò fún ìpinnu tó ṣe yìí ṣé ẹ mọ̀ èmi gan lè gbé ẹni tí mo ti gbé rí kó nǹkan pàdé mi but lásìkò tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi respect ti ẹ̀ mú gbọ́dọ̀ fún mo gbọ́dọ̀ fún respect yẹn débi pé kò gbọ́dọ̀ á jẹ́ bí ẹ̀dùn ọkàn fóun tí mo bá fún lápọ̀nlé yẹn irú àtàìmù yẹn tó bá ti ṣe tó bá bíyàn nù yẹn máa pamọ́ra létà yẹn máa sọ fún pé nǹkan tó ṣe yìí tó bá tún ṣẹlẹ̀ irú ẹ̀ olùkọ́ tó yóò jọ dìpátì lé lórí tó yóò jọ fìrì yẹn lẹ̀. tí màtí àwọn bá lọ patí tó wá rí boyfriend tó wá lọ ń dì mọ́ màá lù bàjẹ́ ni kò dẹ̀ ní délé gan sunjọ́ yẹn ọ̀rọ̀ rẹ̀ wọlé wá sùn so the next thing kó máa lọ lé wọn bí kálukú wà lórí ọwọ́ ẹ̀ so bó sì máa jẹ́ nìyẹn. Má pa mí o, ìyàwó ọdún. Tó bá dé lọ kẹ́ni tó ti fẹ́ rí tí mo lè mọ̀ kó ti fẹ́ rí tí mo lè mọ̀ kó sí ní package kankan mọ́ ó ti ó lè lọ kí ó ní náírà láti lọ kí ló wà ń bẹ̀ ó ní máa fojú òpin tó ìbọ̀sọ́ ọ̀gán bá lọ gbèsè ara mi kú ọ̀gán ṣẹ̀gán ogbóbìnrin so ìwọ̀n ti ká lára ju nǹkan kan.